ìjọba Kwara pé Bukola Saraki, Abdulfatai Ahmed àtàwọn míì lẹ́jọ́ ẹ̀sùn ìpànìyàn. Ìjọba ìpínlẹ̀ Kwara ti pe alága ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí sẹ́nitọ̀ Bukola Saraki àti gómìnà àná ní ìpínlẹ̀ náà Abdulfatai Ahmed àti àwọn méje míì lẹ́jọ́ fún ẹ̀sùn ìpànìyàn tí wọn kò mọ̀ọ́mọ̀ ṣe. Ẹ̀sùn náà ìmọ̀ ló mà ní í ṣe pẹ̀lú ìdígunjalè àwọn báǹkì kan ní ìlú Ọ̀fà èyí tó wáyé ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2018 níbi tí àwọn adigunjalè náà tí wọ́n ti ṣekú pa ọlọ́pàá àti aráàlú tí iye wọn lé ní 30. Tẹ́ ò bá gbàgbé gbogbo àwọn tí ọwọ́ mọ̀ tẹ̀ lórí ìdigunjalè náà onílé ẹjọ́ gíga ti dájọ́ ikú fún pé kí wọ́n lọ yẹgi fún wọn. Lẹ́yìn náà àwọn ọ̀daràn ọ̀hún wọ́n mà tún pe ẹjọ́ kò tẹ́milọ́rùn ṣùgbọ́n tí ìdájọ́ ilé ẹjọ́ náà tó mà rí bákan pẹ̀lú ti ilé ẹjọ́ gíga. Wàyí o, ìjọba Kwara ti pe Bukola Saraki, Abdulfatai Ahmed, olórí òṣìṣẹ́ gómìnà Ahmed ìyẹn Yusuf Abdulwahab àti Alabi Ọlálékan lẹ́jọ́ fún ẹ̀sùn pé wọ́n kó ohun ìjà fún àwọn adigunjalè náà tí wọ́n dájọ́ ikú fún. Nọ́mbà ẹjọ́ náà tó ti dá họ́wùhọ́wù sílẹ̀ ní ìpínlẹ̀ Kwara báyìí ó ní KWS/114C/26 iwájú adájọ́ àgbà Halima Salman ti ilé ẹjọ́ gíga ìlú Ìlọrin. Ó ní wọn yóò wọ́ wọn lọ ní ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2026 yìí. Saraki àti àwọn ìyókù rẹ̀ ó ní yóò wá jẹ́jọ́ lórí 20 ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn wọ́n. Sẹ́nitọ̀ Bukola Saraki ó ti wá fèsì sí ẹ̀sùn yìí wípé ìwà ọ̀dájú gbà ó ní láti fi ba orúkọ òun jẹ́. Saraki ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2026 yìí. Ó sọ wípé ìgbésẹ̀ gómìnà ìpínlẹ̀ náà láti wọ́ òun lọ sí ilé ẹjọ́ lórí ìdigunjalè báǹkì Ọ̀fà tóun kò mọwọ́ kò mẹsẹ̀ nípa rẹ̀ ó mà jẹ́ ìwà ọ̀dájú. Saraki ó wá rọ gómìnà náà pé kó dẹ́kun fífi ọ̀rọ̀ ìdigunjalè báǹkì Ọ̀fà kó fi bá òun jà. Ó wá sọ wípé ṣe ló yẹ kí òun dákẹ́ lórí ọ̀rọ̀ náà ni kí àwọn sì pàdé nílé ẹjọ́ ṣùgbọ́n nítorí àwọn ènìyàn òun sọ wípé òun kò mọ nǹkan kan nípa rẹ̀. Ó ní lábẹ́ ìṣèjọba Buhari ó ní wọ́n ti jú ọ̀rọ̀ yìí pọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn kan ní Kwara láti gba ìjọba lọ́wọ́ wa àmọ́ mo ní ìgbàgbọ́ nínú ilé ẹjọ́ wípé wọn yóò ṣe ohun tó tọ́ wọn yóò sì gbé ìdájọ́ òdodo kalẹ̀. Àwọn agbẹjọ́rò mi wọ́n ti gbọ́ sí i wọ́n sì ti gbáradì. Mo mọ̀ pé ẹjọ́ tí wọ́n fi kàn mí yìí yóò pòórá bí afẹ́fẹ́ ni. Saraki ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o. Àmín.